MC Olúọmọ fún ara rẹ̀ ló ní kàn yọ Wákò ń bẹ̀. Mo ní bọ̀ Igwe ẹ̀yin lẹ sọ̀rọ̀ láàárọ̀ ọjọ́ yẹn tẹ̀lé sọ pé máa yọ Wákò ń bẹ̀ tẹ̀lé fi yọ mí. Wọ́n dárúkọ yín nínú voice note tó sọ nínú group yẹn jọ́ náà. Wọ́n kàn sọ ni pé ẹ̀yin àwọn kan tó wà ń bí àwọn ọ̀dàlẹ̀ tó wà ń bí a máa yọ yín kò lé ní ibi báyìí. Ẹ kúlé pẹ̀lú àkàrà lé ẹ káàbọ̀ àkàrà òde ẹni tá a bá ti rí kílómítà àti ọjọ́ mẹ́ta ẹ kúlé ògbó ara lé ẹ káàbọ̀ sórí ètò Ògbóni Reality Show. Ní ọ̀sán yìí àlejò pàtàkì ni mo ní níbí òṣèré orí ìtàgé ni wọ́n. Ẹ káàárọ̀ sà. Ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ nítorí pé àwọn kan wà àárọ̀ ni wọ́n wà àwọn kan dẹ̀ wà ń lù kan ọ̀sán ló wà àwọn kan dẹ̀ wà ń lù kan náà báyìí ṣe pé alẹ́ ní so ìgbógbó yìí tí ẹ bá wà mo kí oníkálukú pé àkàrọ̀ àkàsán àkàlẹ̀. Ẹ bá wa dárúkọ yín fáwọn aráàlú fáwọn tó ń wò yín. Orúkọ tèmi ni Ṣọlá Akíntúndé Làgàtà. Gẹ́gẹ́ bí èmi mọ̀ pé òṣèré orí ìtàgé ni mo dẹ̀ tún mọ̀ pé òní so báwo ni àjọ yín sì ṣe eré orí ìtàgé ṣe rí? Eré orí ìtàgé ó bẹ̀rẹ̀ ní ọdún tó ti pẹ́ díẹ̀ as far back as 1997 ni mo ti bẹ̀rẹ̀ sí ní ṣe eré orí ìtàgé ṣùgbọ́n kò ń ṣe ní ìlú Èkó ni mo ti bẹ̀rẹ̀ mo bẹ̀rẹ̀ ní ilẹ̀ Haúsá ìyẹn ní Kaduna. So Kaduna ti máa ń bẹ̀rẹ̀ ti ṣe tẹ́tà ti ṣe àwọn fíìmù jáde ní Kaduna gbà yẹn. àti kọ́kọ́ ṣe àwọn rìhásà wa nǹkan bẹ́ẹ̀ yẹn ní Sabongeri ní Kaduna. Ní Kaduna ok. Ọ̀gá wo ló kọ́ ẹni ṣe tíátà ní ilẹ̀ yìí? Nígbà tí mo ṣetán ní Kaduna so mo padà sílùú Èkó ní 1999 nígbà tí mo wá dé mo wá pé ok iṣẹ́ yóò ṣe é fi sílẹ̀ tó ti ń wọ̀ mí lára láti gbà yẹn mo gbọ́dọ̀ tún ní ọ̀gá mi torí ọ̀gá tí mo ní lọ́hùn yẹn àwọn ẹbí Haúsá kankan làwọn náà tún máa ń ṣe mọ́ Yorùbá. Wọ́n kò kè fáìn mo láti join ní ọ̀gá kan ní Èkó so ó wá ní àdúgbò mi a máa ń pè bẹ́ẹ̀ ní Woro Vincent Lagos Island so ọ̀gá mi yẹn Woro yẹn ló máa ń ṣe video club à ń pè ní Abábéjì Ọlọ́mọláńké. So bó wọ́n ṣe máa ń kó kámẹ́rà jáde nígbà míì tó máa ń lọ rìhásà gbogbo ẹ̀ ní máa ń rí wọn ìjọ kan wá pọ̀ ọ̀gá èmi náà mọ̀ pa iṣẹ́ yìí èmi báwo èmi dàdé pé ọmọ Èkó big boy ọmọ yìí lọ àwọn ìjọba ẹ̀rọ èmi náà mọ̀ pa ẹ̀ ọjọ́ náà bá ní kí n wá mo ṣáà lọ sí rìhásà wọn so mo ṣe létí rẹ̀ dáa pé ó láì dí àìlóòótọ́ so àwọn ni mo wá join ní Èkó bí báyìí. Ṣé ọmọ Lagos Island ní àbí ọmọ Kaduna ni ẹ ti bí yín àgbò Lagos Island ọmọ Lagos Island gbogbo lè ti dàgbà? Island ni mo ti dàgbà Island ni wọ́n ti tọ́ mi tí mo ti dàgbà mo lọ school ní Kaduna ni. Ọmọ ìlú wo ni? Ọmọ Ìjẹ̀bú. Ìjẹ̀bú gbó ni? Ìjẹ̀bú Rẹ́mọ Ìpẹ́rù. Ìjẹ̀bú Rẹ́mọ. Máa kẹsàn-án balẹ̀ ọjà. Ẹ̀yà Ìjẹ̀bú rí. Ọkàn bí àmúwọlé ni. Gbogbo èèyàn ọmọ Ìjẹ̀bú pátá kí ti gbé o àbí? No. Kí ni wọ́n kí Ìjẹ̀bú? Ẹ̀wẹ̀so yeah sorry. Gbogbo ọmọ Ìjẹ̀bú pátá Ẹ̀wẹ̀so ẹ kí àwọn ọmọ Ìjẹ̀bú abẹ́ gbogbo Ìjẹ̀bú. Àti Ẹ̀wẹ̀so gbogbo ọmọ alárẹ̀ bó ń tiri náà ire ni o. Bó ti rí náà ire ni o. Láti ẹ̀gbọ́n wípé wọ́n ní ẹ̀ṣẹ̀rẹ́ orí ìtàgé mọ́ wípé àgbèrò lẹ́ ń ṣe nísìn ẹ má ti jẹ́ kí n lọ síbẹ̀ ni ẹ jẹ́ kí n lọ sí ibà gẹ́gẹ́ bí òṣèré orí ìtàgé tá a mọ̀ pé ó lè lẹ́ máa ń jà ní inú fíìmù ṣé bẹ́ẹ̀ ṣe ń jà lójú ayé ẹgbẹ́ lọ sínú fíìmù ni àbí ṣé ìbéèrè mi yẹn ṣé ó yé yín dáadáa kí èèyàn tó lè máa ṣe gbà ó máa jẹ́ pé náà tún ṣe gbà lẹ́yìn kámẹ́rà ni. Olótù láì kì í ṣe adájọ́ ẹ ti ẹ fẹ́rẹ̀ wọ̀n sí mi lẹ́sẹ̀. mi ì sọ pé náà nǹkan tí ò yé wa náà na owó Yorùbá la tẹ̀lé. ẹ wá ní bó ṣe ń jalè. mo ní tí kò ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe náà mi ì náà jalè mo ní bẹ́ẹ̀ ṣe ń ṣe lójú ayé lẹ ṣe. òun náà ni wọ́n ṣe ń ṣe lọ́run lọ́n ṣe láyé abẹ́. gbogbo nǹkan tí ẹ̀dá máa ṣe láyé kó máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí because ọ̀pọ̀ pọ̀ èrò pọ̀ tí wọ́n fẹ́ kọ́ mọ̀ àwọn ṣùgbọ́n tí àǹfààní yẹn ò sì kì í ṣe pé àwọn náà mọ̀ ṣe ara àánú gbà ni. bọ̀chẹ́rí tá a bá ń sọ pé èèyàn ń jalè nínú fíìmù mo máa ń sọ̀rọ̀ kan imagination ni
ayé kejì ni irọ́ làgàtà irọ́ ayé làgàtà nìyẹn. ok olè jíjà yẹn irú ayé yìí ni kì í ṣe òótọ́ ṣáìdì yìí. kì í ṣe òótọ́ torí pé gbogbo tá a bá ń ṣe nínú sinimá pátápátá à ń pretend to be what we are not nǹkan tá a jẹ́ lásán èèyàn pa á jẹ́ ṣùgbọ́n wọ́n ní acting make believe. Yeah. Acting make believe so whatever tó bá ti ń ṣe tọ́wọ́n bá ti lè gbà pé òótọ́ ni definitely o ò ṣe nǹkan yẹn nìyẹn. So kiri mo ní question yìí kò ní surprise me because ó láwọn films kankan náà tí mo ti ṣe tó yẹ pé even tí mo bá ń rọ̀ nínú film ẹ̀rù máa ń bá wọn cast. ṣé ìlú kò kí n bá yín gbọ́dọ̀ fúnra yín. àìbí mi ni mò ń ṣe. òkè ìgbà mi tẹ bá ń wò ẹ kí ra ẹni bẹni pé ẹ. no tí bá wà ọkàn máa wò pé àgàtà lè lọ fà o. So all our films kankan bẹ́ẹ̀ irú okay there's one film tá a ṣe nígbà kan Olè ní title ẹ̀ produced by Ọládélé Mati Afisco ni wọ́n market ẹ̀ according to Délé Mati ó nígbà táwọn ń ṣe tó ń edit fíìmù yẹn lọ́wọ́ ní studio pé olórin ńlá kan wá síbẹ̀ ó wá ń wò ní orí bọ́ṣẹ́bọ́ṣẹ́ yẹn edit ní ọ̀pọ̀ tó dìbọn mú yìí ṣé ọ̀pọ̀ yóò máa jalè ṣàwọ̀ yìí ògbólógbò ilé máa jẹ́ o wọ́n ti wá lóun wá rẹ́ ni pé àpérò ìpínlẹ̀ ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn pàtó wá sọ fún mi jẹ́ tí mo wá rí olórin yẹn. ta ni olórin náà. Alhaji Wasiu Alabi Pasuma ni. ok jẹ́ tí mo wá dọ̀gà ọ̀gá láwa wá wò mẹ́rin wọ́n pé kíkí yẹn yàtọ̀. ó kílẹ̀ gan-an. ọ̀gá Brian wò pé. olùkọ́ máa bá wọn bẹ́rẹ̀ pé alágàtà ìwọ rèé. So owó kìíní yẹn then there is one actor náà àwọn ọ̀gá mi kan náà a lọ ṣe fíìmù kan ní Ìjẹ̀dẹ̀ ńjọ́ náà lọ́hùn so ọ̀gá mi Délé Odùlé my former president so I asked ní mo rọ̀bù wọn nínú hotel ní corridor so bí ṣe action yẹn lọ wọ́n ń gbódò kébà wọ́n ń wò báyìí wọ́n tún wò kí wọ́n tún wò báyìí mo ṣáà ń nígbà tó máa wọ́n ní who is this boy tani boy yìí adika ni ọmọọṣẹ́ ni ọmọọṣẹ́ ni lóòótọ́ bí kò ṣe é ṣe yẹn àwọn tó rò pé kí kò ṣe pé wọ́n ti take over sí ni mọ́ àwọn ọ̀rẹ́ pé ṣe pé mo ti make a real jù pé dáwọ́ ti rí ọ̀táwọn ṣe act more is what I'm doing so kò kí ń ṣe mọ iṣẹ́ tí yàn kọ́ ni ọ̀gá mi sọ fún mi gbà yẹn pé ọ̀gá mi ní Àṣọlá oní height ojú ẹ̀dẹ̀ lè pé action film àwọn crime scenes yẹn pé kò lọ try kò lọ build ara ẹ̀ sí gan ibi ìdẹ̀kọ̀ eré náà mo like kí n máa wo American films gan àwọn action park. ṣé torí pé ọ̀gá yẹn ti rí pé ẹ lè ṣe love film ló lè pé ojú ilé lọ tó lè ṣe love film ló yẹ kó sọ pé ìyẹn gbọ́dọ̀ ṣe. ẹ ṣe àpéǹgbà yẹn náà àwọn tó ń ṣe love yẹn náà ẹ mọ̀ táìmù tá à ń sọ yẹn náà à ń sọ̀rọ̀ pé àwọn garaṣì ń rè nígbà yẹn àwọn gbogbo láti bá lójú ní fàṣíláńsò wọ́n ṣì ń rè àwádẹ́sì àdẹ̀sì kéré díẹ̀ nígbà yẹn tí wọ́n dẹ̀ wò pé ohun tó lè fẹ́ má wa fẹ́ mingu mọ́ because tó bá yẹ pé obìnrin wá ní inú kò burú kò ṣaṣẹ́wó kò fi mingu jáde tó bá yẹ pé ọkùnrin inú crime tó lọ́ bá kẹ́ bóyá o wá jẹun tó wá dull wọ́n lè ní bóyá kò ṣàrà máa ṣe fine boy role. wọ́n ti parí ẹ̀pọ̀ àwọn tó fẹ́ bá wọn dull. àwọn tó dull nìyẹn àwọn yẹn lójú ayé wọn ya wèrè o. nínú rọ wọn àwọn tó dull nìyẹn. ní ọ̀tọ̀ dull tó àwọn bíi àbí yẹnba ṣáṣọ wọn dull. ẹ̀gbọ́n ya wèrè but nínú ojú wọn nínú rọ wọn dull. ojú wọn fine. Alhaji Hasan Táíwò gbogbo wọn dull nínú rọ wọn. àbá ò gbọdọ̀ gba ẹlẹ́sẹ̀ kankan dúró. nínú rọ wọn dull sọ. ẹ ṣáà àwọn ṣé ẹ ti gbà kan rò rí pé kí ló dé tí mo ṣe tíátà yìí kan. Okay, let me say mo ti fi ijọ́ kan rò ó tó bà mí nínú jẹ́ ṣùgbọ́n ọjọ́ yẹn náà Ọlọ́run tún gbógo fún mi because there is one thing about my life mo máa fi ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nǹkan kan máa ń ṣẹlẹ̀ tó máa ń jẹ́ ìdọ̀tí but kí ilé ẹjọ́ yẹn tó ṣú mo máa ra àna Ọlọ́run gbà. There is one party ní Àjà uncle mi yẹn wáyé láti Amẹ́ríkà wọ́n wá ní Àṣọlá ó máa gbé mi lọ sí party kan lájà o mo á lókè sá no problem sá aṣáájọ dán àdébẹ̀ bàtà débẹ̀ yẹn woman tó ń ṣe party yẹn ó jẹ́ aráàlú òyìnbó bí ṣe wọlé ó ṣe who is this person who bring a thief into my house into my party who invited him mo tún pé àbí àpé mẹ́ta tá wọ party ni no I don't celebrate criminals
Uncle Mary, what do you mean? This is an actor. You know, oh no. This is my party. I don't celebrate. Èmi lè kiri mo yé ti embarrassment. Ibi tí mo wà yẹn mo kàn wò pé Olúwa jẹ́ kí ilẹ̀ yìí ti ẹ̀ lanu àbí kí àtẹ̀gùn fẹ́ kó tẹ̀ gbé kó yà náà tó gbé ìjà lọ sókè kó tiẹ̀ gbé mi kó bẹ́ẹ̀ ní tiẹ̀ kó mi kékeré pé kí ni gbogbo eléyìí mo tilẹ̀ sí ńlágùn. Ó ṣàṣeyẹ no tell him to go. I don't want no don't say him. Just pé àwọn ọmọ mi wá nígbà náà kọ́ wá rí pé mo wá ń celebrate àbí mo celebrate then a criminal now walks to my party. Mo wá wò báyìí pé ẹ̀gbọ́n dẹ̀ kó mi sí yọ ní àmì èmi tí mo bóyá bíi tí ń lọ màá rí dọ́là gbà. Ṣáà ní kí n máa lọ́ta ẹ̀gbọ́n mi ṣáà ní ọ̀nkú yẹn ní òkè ṣé màmá lọ sílé mo nínú ìmọ̀ pé ẹ bá ṣe tán pé a máa lọ. Mo wá lọ́ta mo wá jókòó síbi ẹgbẹ́ mọ́là mo wá bẹ́ sí ronú pé ọṣẹ wo ni fi wẹ̀. Bóyá nínú àwọn fíìmù tó ti rí tó ti dẹ́rù bá. Ọṣẹ wo ni mo fi wẹ̀ kó n lé ní àwọn ta ni mo ṣalábàá pàdé tó jẹ́ mi ń fa sìgá mi mọ àti mo gba sìgá lọ́wọ́ mọ́lá ẹ̀ mo wá pé kí ni mo wá débi ètò ìdọ̀rọ̀. ẹ múrò yín wá sínú real life ni ẹni pé tí mo sọ náà nìyẹn lọ múrò yín nínú rọ yín ẹ wá lò nínú life. Ọlọ́run máa jẹ́ kí àwọn ẹlẹ́wọ̀n máa yẹ kí yẹn orogun depression tó máa jẹ́ kí yẹn lọ kọlu mọ́tò lójijì. tó lè tó bẹ̀rẹ̀ jọ mo yé ti embarrassment kékeré kí yàn tó rẹ̀ tí máa ń báyàn ṣe mi ń pàgì lọ súnmọ́ yàn báyàn sọ̀rọ̀ mo máa ń fẹ́ kẹ́ni yẹn fojú bá mi sọ̀rọ̀ kí n understand ẹ̀ bí a kì í sọ àgbẹ̀ má sùn mọ́ tó bá sọ̀rọ̀ mi máa wà on my own. tó orí àwọn kan inú fún wọn kì í láìkí dọ̀tí tó kí n fẹ́ ṣe mí yẹn rí mo wá ń gba sìgá mi wá ń gbọ̀n pàtó wọn kọ gbá Ṣọlá èyí tó wá ń fa sìgá kí ni gbogbo rẹ mi wọ́n tún panu sìgá yẹn ni mo wá jókòó bẹ́ẹ̀ ni kò pẹ́ báyìí mọ́tò kan kọ jíìpù yẹn kọ̀ dé ni mo ṣáà pé ni yẹn wind down wọ́n tún wind up wọ́n kọ̀ bọ́lẹ̀ ni ó máa yẹn pẹ̀lú ọkọ ẹ̀ tó kọ́ ṣe sorry are you Ṣọlá Akíntúndé the movie actor mo ní yes ma wọ́n ti sọ wọn lọ́wọ́ fámi ṣe àwọn onímọ̀rọ̀ ọmọ mi ṣàbẹ̀sẹ̀ wọ́n ṣáà kí mi ọkọ̀ ṣáàdúgbò yìí mo ń gbé ní àmú nínú pé mo wá sí pàtí ni yẹn wẹ́ tó wá wọlé ọkọ̀ bẹ́ẹ̀ mo nínú pé something just happened there ọkọ̀ bẹ́ẹ̀ no kí ló ṣe lọ́kọ̀ mi ṣáà sọ̀rọ̀ fún ó dẹ̀ fúngbà tí ó máa yẹn wá wọlé ibi tó wá jókòó sí wọn sọ pé àwọn dẹ̀ rí celeb kan ní ìta òun dẹ̀ fẹ́ bá ya fọ́tò ó wá sọ fọ́kọ ẹ̀ náà ọkọ wa ní pé bí a kọ́ lọ pè mí bí a kí n wọlé kí n bá fọ́tò àbí ṣé ọmọ lọ yà lẹ́nu géètì entrance yẹn wọ́n lẹ́nu tó wà ìbátan fọ́pá wọ́n wọ́kọ̀ bọ̀bọ́ yẹn jáde kó nínú pàtí ni wọ́n ní màmá yẹn ní what working mouth for what wọ́n á explain fún mi wọ́n ní bí mo yẹn ṣe gbaná jẹ láàrin ọ̀rẹ́ ẹ̀dẹ̀ ni oyinbo ìlọ́pọ̀ bẹ̀rẹ̀ sí blast ẹ̀ láàrin pàtí nípa what do you mean wọ́n kún mi wá ṣáà ń ṣàlàyé pé àwọn làwọn mú mi wá wọn kọ̀ bẹ́ẹ̀ wọ́n máa ṣe bẹ̀rẹ̀ sí kí ni ẹ pé no it's an embarrassment you should have done that a celebrity tó bá pa Amẹ́ríkà ní ṣọmọṣẹ́ wọn ṣe kí ni kan wọ́n ní ó ṣe crime tó ṣe bó ṣe dress crime ọkọ̀ bẹ́ẹ̀ kò ṣe àdírẹ́sì bí wọ́n criminal ni wọ́n máa ṣáà ń kí pé tóun bá ti ní kọ́ lọ pé ọmọkùnrin yẹn wọlé wọn àtọkùn máa kún pàtí wọ́n ṣáà ní wọ́n máa pọ̀ ọkọ̀ pé darling let's go wọ́n máa kún pàtí torí ọmọkùnrin yẹn wọ́n ṣáà ní ó ṣáà gbà ní kọ́ lọ pè mí wá tí wọ́n yẹ pè mí wọlé ebi ìkọ́ fẹ́ wọlé pé wọ́n ṣáà ní àìrọ́ pé ilé yẹn ti dàrú o pé ó máa kọ́ tó wọlé ti ṣe mo wá wọlé tó ṣe àwọn ìgbà ìṣẹ̀bẹ̀ sí nínú ó ní gbà tí mo rí ìtàgé mo sọ mo ní ọmọ mi because I love your film so much lóòótọ́ ni nǹkan bẹ́ẹ̀ lọ́wọ́ ṣe bọ́ ẹ máa ń kọ́ wa lẹ́kọ̀ọ́ ó ṣàbẹ̀ sí fún ṣàbẹ̀ sí ṣáà báwo máa yẹ pé ẹ̀bùn dẹ́bẹ̀ sí ní dìde pé even pé most àwọn táwọn wà ní party inú àwọn ò dùn sí nǹkan tó ṣe fún mi pé but òun ló ní party àwọn èso everybody feel embarrassed bí wọ́n yẹ sí mi so later ó ṣáà wá bẹ̀ mí wá fa mi mọ́ra pé kí n jọ kí n má bínú pé the idea of pé fíìmù yẹn pé a bá ṣe rí nínú fíìmù la ṣe máa ń bẹ̀rù àwọn Nàìjíríà la ṣe máa ń ṣe pé ẹ̀rù ṣe ń ba òun pé dènà òun fẹ́ káwọn ọmọ ọmọ ẹgbẹ́ ọba pé kí n jọ kí n má bínú pé but báwọn ẹ̀ṣẹ́ wọn sọ sí pé kí n mọ̀ pé lóòótọ́ náà máa wò fíìmù mi but òun kọ̀ wà scared pé kọ̀ọ̀kan bẹ́ẹ̀ wọ́n kò bí ṣàbẹ̀ sí ìjọba ṣé tóun bá tíyàn bá ti wájú ọmọ burúkú ṣé òun máa wá sí àti ní ọṣà bẹ̀mí. bí wọ́n bá tajú ìgbà alọ́kàn akọni torí pé ó ti di 2+1 ní ìsinmi so alọ́kàn akọni bá ti bẹ́ẹ̀ ṣe wọlé yẹn gẹ̀rù ó kọ́ bèèmí náà. ó pè nínú stúdíò náà ló ṣe wọlé. èrò bèèmí náà mo kọ́ nígbà tí mi ò yín bá ń gàǹtà. ní nǹkan bíi ìgbà mélòó kan sẹ́yìn ẹ̀yin Austin Manuel àti Ìtẹ̀lẹ̀ ẹjọ́ máa ń ṣe fíìmù papọ̀ ni àwọn pé àrùn mẹ́ẹ̀ta ò tiẹ̀ wá gún mọ́
so àwọn dídì pé àwọn obìnrin dídì wọn sílẹ̀ tí màá wọ́n ní tíátà obìnrin ló máa dídì wọn sílẹ̀ obìnrin ní kíní kan ká béèrè pé obìnrin yẹn afẹ́ fún that word. ok obìnrin tó dájà wálẹ̀ ẹ máa fún láwọ̀dẹ máa rìn gan-an torí ẹni tó dájà wálẹ̀ yé mọ́já ni ẹ bá máa lọ fún láwọ̀dẹ ẹ máa wá rìn gan-an. ọpẹ́ ni fún Ọlọ́run náà wọ́n ní ogún ọmọdé wọn lè ṣeré fún ọdún ṣùgbọ́n kàn ṣe bí pé ìjà wà láàrin wa kò sí ìjà kankan èmi àti ìtẹ̀lé oníṣẹ́ kan tí mo fẹ́ ṣe tó yẹ pé ó máa wà ń bẹ̀ very soon tí máa ṣe likewise Austin Emmanuel lánàá mo ṣe wà ń live lórí TikTok Austin join tá a rojọ́ dòru ọ̀rẹ́ mi so ọ̀rẹ́ ni wa kò síjà ní àárín wa nǹkan kan tó kọ̀ tí mo sọ pé bóyá ó fa tí a fi fúnra wa ní gap díẹ̀ ò ní pé nígbà tí ìjà Austin àti ìtẹ̀lẹ́ bẹ̀rẹ̀ mo try gẹ́gẹ́ bí ọ̀rẹ́ láti bá Austin sọ̀rọ̀ láti bá ìtẹ̀lẹ́ sọ̀rọ̀ so mo dẹ̀ pé time yẹn kìíní yẹn hot gan mo rò pé fine pé kìíní ṣe hot yìí tí àwọn méjì ò fẹ́ really fẹ́ gbà fúnra wọn ẹni kẹta ẹni kẹrin ẹni karùn-ún ẹni kẹfà tó bá jọ ń ṣọ̀rẹ́ tó bá ń wà láàrin àwọn méjèèjì àfàìmọ̀ tí ò bá ṣọ́ra wọn á dẹrù ogun lé lórí because ìtẹ̀lẹ́ ń pè mí Austin pè mí gbogbo yẹn mo ṣiṣẹ́ àwọn méjèèjì wọ́n rò pé ohun tí Austin máa gbọ́ lọ níbì kan títẹ̀ máa gbé ta ló wà pẹ̀lú wa tó wà lọ àbí làgàtà ni ohun tí ìtẹ̀lẹ́ máa wá gbọ́ tó máa ní Austin máa gbé táwọn ilé ìsọ̀rọ̀ sọ̀rọ̀ yà làgàtà ni ṣekúṣe yẹ ni so irú àwọn kan yẹn máa ń tètè yọra mi torí mi ìfẹ́ wọ̀ sí so táìmù yẹn mo ti bí kíní bó ṣe ń lọ yìí ẹni tí ò bá farabalẹ̀ afarakẹgbà so mo kàn ra withdraw ara mi ní táìmù yẹn ìtẹ̀lẹ́ máa ń pè mí Austin máa ń pè mí gbàgbé mo lè fún tẹ̀lẹ́ excuse mo lè fún tẹ̀lẹ́ Austin náà lè excuse mo mọ̀ ṣáà ọ̀rọ̀ ayé ra yẹn pé má jẹ́ kí nǹkan kan tó máa dàbí ìwọ̀sí ìjà tó máa dàbí àkóbá àdábàrọ̀ tí mo ti mẹ́sẹ̀ kọ́ máa dìlé mi ní orí so òun ló ẹ̀fẹ̀ dàbí ọ̀dàlẹ̀ láàrin wọn. bí ọ̀dàlẹ̀ because ìgbà míì wà kó ń ṣe gbogbo ọ̀dàlẹ̀ náà ló máa ń dàbí nǹkan tẹ́lẹ̀ mi ò sọ bọ̀ torí pé o fẹ́ dá bí o fẹ́ dá lọ́hùn ó ń kó bẹ́ẹ̀ lòmíì má jẹ́ ń ṣe lè jẹ́ so it's better you just ó bá wọn jà bọ̀ wà lórí ọwọ́ ẹ pé má jẹ́ kán ti ara ẹ sọ wípé ìwọ ló ń kábùkù bá wọn. torí pé ẹ wá fẹ́ dalẹ̀ àwọn ọ̀rẹ́ méjì kí ló tẹ́ wá dalẹ̀ MC Olúọmọ ká má prolong matter àwọn èèyàn sọ pé làgàtà yẹn ò dá o nígbà tó máa lọ ń gbowó lọ́wọ́ MC Olúọmọ tó máa lọ ń ṣe gbogbo ẹ̀ ní ìsìn báyìí ìjà láàrin MC Olúọmọ àti Sego ó wà lọ bá Sego ó fi MC Olúọmọ sílẹ̀ ẹ gbọ́ kí ló tẹ́ dalẹ̀ MC Olúọmọ. èmi làgàtà dalẹ̀ MC Olúọmọ báwo mo fẹ́ dalẹ̀ MC Olúọmọ mo máa fi àkókò ìsọ àwọn kọ̀ọ̀kan díẹ̀ ṣe rí lóòótọ́ most àwọn artists wọ́n close mọ́ MC Olúọmọ gan but kì í ṣe pé MC Olúọmọ ò dá o ṣùgbọ́n èmi làgàtà mi close mọ́ MC Olúọmọ ṣe rí ọ̀tọ̀ ni pé èèyàn ń wo paper ó ń wo television ó ń wo fíìmù èmi náà rí lórí social media mo ń kà á pé chairman NURTW nígbà yẹn èmi náà rí bẹ́ẹ̀ but èmi àti MC ò jókòó one on one ká sọ̀rọ̀ rí ní ìdí ọ́fíìsì MC Olúọmọ mo lọ gbowó rí MC Olúọmọ díwájú wọn tọrọ owó rí ṣebí program mo ti ń sọ yìí mi ìdéwájú MC even mi ìmọ̀ ọ́fíìsì MC Olúọmọ onífẹ́tà nìyí o ṣe bẹ́ẹ̀ mo ń sọ yìí mi ìmọ̀ ọ́fíìsì MC Olúọmọ ìjọ tí máa kọ́ dọ́dọ̀ MC Olúọmọ pé mo máa rí MC Olúọmọ one on one tá a máa sọ̀rọ̀ kò ju ẹsẹ̀ chairman mi lọ ìpàṣẹ chairman mi ò fi débẹ̀ that's Sego. nígbà tí ọ̀rọ̀ campaign aṣíwájú ń lọ nígbà yẹn wọ́n ti form CGI kẹ́lẹ́ mọ̀ pé mi ò close mọ́ MC Olúọmọ rárá wọ́n ti form CGI àwọn tó close mọ́ MC Olúọmọ wọ́n ti kóra wọn as caucus wọ́n form as CGI èmi ò dẹ̀ close mọ́ ẹni tí mo tún wá close mọ́ nígbà yẹn òun ni Ajagungbadé Mustapha Sego but gbogbo táìmù yẹn èmi ti wà ń Kòròdú mi fi bẹ́ẹ̀ dá island mọ̀ bí ìgbà kan so ó wá ní táìmù yẹn ó wá ní PDP kọ̀sí ìlú mi Ìpẹ́rù ẹ̀ tó fẹ́ jáde ń bẹ̀ Ọba Adébútú okay bàbá yìí lọ́kẹ̀dẹ̀ yìí lọ́dẹ̀ máa ń ti bá lọ sí ilé ńgbà mi ó máa ń ṣe àwọn kan fún mi tó dáa okay ẹ̀yẹ lọ sọpọ́tì bàbá yìí ọjọ́ yẹn tí mo wá lọ mo wá pàdé Fẹ́lẹ́
lórí ọ̀nà kí mo wá ṣe wọn àìmọ̀ rẹ̀ mọ́ ọlọ́pàá bá ní báyìí pẹ̀ pdp kí ló ṣe mí pẹ̀lú ládùúgbò yí àwọn èèyàn mi àwọn Sego ṣe lẹ́nu Lagos State wọ́n ṣe gbà kan kí ló ṣe mí ọkọ̀ mi pé àwọn èṣù kan ló wà ńlẹ̀ jáde nǹkan kan bẹ́ẹ̀ wọ́n ní no matter what ẹni tó bá lè kó wà ńlẹ̀ pé ibi táwọn tèmi bá wà ó yẹ kí n wà and then somebody ṣe mi ò ní gbàgbé Sulaiman Dájọ́ Àtàwẹ́ máa ń bá mi pọ̀rọ̀ yẹn gan pé Ṣọlá àwọn Sego lè máa ṣe nǹkan kó má ní o sí ń bẹ̀ nǹkan kan owó lè wà pẹ̀lú àwọn Lagos Island àwọn ti yẹ gangan nìyẹn gbogbo àwọn tó wà bẹ́ẹ̀ sìn àwọn ti ẹgbẹ́ ṣe kéré ni gbogbo wọn kí wọ́n ló mo ṣàwọ̀ báyìí pé kí n lọ sọ́dọ̀ Ajagungbadé kí n lọ gbẹ embarrassment ní ìfẹ́ wà láwọn ọkọ̀ bẹ́ẹ̀ wà ní láìláìpọ̀ Sego kì í ṣe ìrìyàn ọ̀bẹ pé àṣé mo ṣe ń mọ àbúrò ti pẹ́ láti ríra so ọjọ́ yẹn ọ̀rẹ́ mi múrí France ó wá ń ṣí apartment mo kọ̀ rí kọ́ọ̀lù múrí níbo ni mo wà apartment òun ṣì mi ò ní wà ní àmọ́ ní mò ń bọ̀ òpó ẹ̀mọ́ tó ní kọ́ọ̀lù Àtàwẹ́ náà àbúlóyè ààrẹ ń bolo wà báyìí ó wà lọ́dọ̀ múrí mo dẹ̀ fẹ́ lọ bọ̀ mò ń fi ẹ̀ pé kì í tí wọ́n lọ yẹ balance mi bẹ́ẹ̀ pé báyìí mo kàn gbé mọ́tò ni mo kàn ṣe lọ nìyẹn so lẹ́yìn débẹ̀ mo kàn Ajagungbadé ni àtúwálé ó kàn ṣe báyìí ni àìjọ́ náà kú ni lóòótọ́ àwọn ẹni ibi tí wọ́n ti ń fẹ́ yàn èèyàn gbọ́dọ̀ sí kiri gbọ́dọ̀ jókòó sí ọ̀rọ̀ àjókòó ní ìdẹ́rẹ́ àdùn jọ yẹn then ọ̀gá wọn dẹ̀ dé Godfather Zulu Babiwe tó ní Ṣọlá àwọn ti ẹ̀dá ilé ti ń gbé níbi dẹ́dùkú definitely wọ́n wá mi ní ilé náà lóòótọ́ so wọ́n á sọ̀rọ̀ ń jọ yẹn pé ọ̀gá báyìí Zulu ní Sego ló máa sọ fún Ajagungbadé báyìí ní nǹkan tó ń lọ sí yíyá yẹn mi sì ń bẹ̀ ìbí ọ̀pọ̀lọpọ̀ bá ní nǹkan tí máa mú lọ sẹ́nu bá ti dijọ́ Monday kí wọ́n bá òun ní state ìjọ Monday yẹn mo dẹ̀ gbé ọmọdé lọ bá Ajagungbadé Sego ilẹ̀ ṣe débẹ̀ àwọn ṣe meeting lọ́wọ́ ṣe pé báwo dẹ̀ pé kọ́ ní kí n gbé fóònù fún wọn mo dẹ̀ wọ lédè ìjókòó sọ́fíìsì òun dẹ̀ wà lọ́fíìsì báyìí after meeting ó dẹ̀ mú mi lọ́wọ́ báyìí ó dẹ̀ mú wọnú ọ́fíìsì MC lọ ìjọ tó máa kọ́ ọ́fíìsì MC Olúọmọ nìyẹn. ìjọ tó kọ́ máa wọ bẹ̀ nìyẹn. mo kọ́ máa wọ bẹ̀ nìyẹn pé ìdíwájú MC Olúọmọ rí. ó dẹ̀ ṣe débẹ̀ ó dẹ̀ ní ọ̀rẹ́ òun láti kékeré làwọn ti jọ wà ìgbà kan ọkọ pé ọ̀rọ̀ CGI yìí pé tí òun náà bá wà tí ò bá sí tí òun bá ti láǹfààní á fẹ́ máa lọ ṣe pátì tó yẹ kó ṣe ẹ̀sìn bá dáhùn pé irọ́ ó dàbí pé CGI tí wọ́n ní wọn gbà Sego wá mention statement yẹn di èyí mo máa ń sọ lẹ́yìn ìwé ẹ̀ tí mo bá lọ pé ọ̀rọ̀ yẹn mi ò lè gbàgbé ọ̀rọ̀ yẹn jẹ́ nǹkan tó yẹ kí n fọ́ gánjọ́ yẹn pé tẹ́lẹ̀ yóò bá láìkì mi kò ní sọ wọ́ọ̀rọ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ sọ yẹn ó sọ fẹ́ MC ó ní wọ́n máa gba eléyìí o nítorí pé eléyìí bó ṣe wà yìí ẹ̀jẹ̀ òun ni láti kékeré pé tí nǹkan bá ṣe nǹkan ṣe òun ẹ̀rọ tí wàá wò báyìí pa tí nǹkan bá ṣe nǹkan ṣe wàá wò ẹ̀sùn kìdílé báyìí pa ó ṣe wà ní làgàtà mo ní bàbá wà lókè pé Sego tó máa ṣẹlẹ̀ ni pé tó bá ṣe lè pa àwọn madam ṣáájẹ tó bá ti lè pè wọ́n kó bá wọn sọ̀rọ̀ immediately Sego yẹn gba kò ní nọ́mbà anybody any artist kankan ó dẹ̀ ṣe ń gba nọ́mbà ẹ̀ lọ́wọ́ MC ó ṣe ń pè é in fact mo kó ń bẹ́ẹ̀ mi ò tí ì délé tí mo ti ń gbọ́ pé ó ti pè everybody tán ti accept mi síbẹ̀ tó ti yẹn sìn so ó mo fi sọ pé ẹni tí ń bá ń bá jẹ tí ń bá ń bá mu tó bá yẹ pé ńgbà tí wàhálà wọn àti Sego ṣẹlẹ̀ mo wá tẹ̀lé MC mo fi Sego lẹ̀ ó ní mo dalẹ̀ Sego ẹni tẹ́lẹ̀ dalẹ̀ nìyẹn ẹni tí mo lè dalẹ̀ nìyẹn pé bóyá from any angle with anybody o anywhere pé lọ́wọ́ yìí pé ẹni tí mo yẹ pé mo lè dalẹ̀ nìyẹn tí bá ṣẹlẹ̀ o tí bá tó nǹkan bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ bọ́ tí bá tẹ̀lé MC náà MC máa wọ pé ọ̀dàlẹ̀ nìyẹn Sego ló mú ẹ wá síwájú mi in fact ọ̀rọ̀ tẹ́mi rántí òun kọ́ lè rántí kí MC gba ọ̀pọ̀ ẹni ó sì sọ ọkàn jẹ́ pé tí nǹkan bá ṣe nǹkan. ṣé wàá ní èjì kìlẹ̀ pé náà tẹ́ ẹ̀ wá yẹn tí o gbóyún lọ gbówó wa CGI yẹn now mo fẹ́ come out báyìí torí pé lẹ́yìn báyìí ní lọ́wọ́ 2 million gbọ́dọ̀ bá ní o gbogbo yín kọ́ lẹ́lẹ́ gbówó wa owó tó yẹ kó fi túbù ṣe ọkọ̀ fẹ́ yìí wọ́n lọ àbábẹ́ síbi kan I'm not saying this as a presenter again I am saying this as a Nigerian that want to collect owó bàbá ẹ̀ tó wá tẹ́ ẹ gbà. irọ́ owó bàbá kọ́ la gbà. ó fi 10 million náà. níbo la ti rí sójú àlá láti gbà bójú ayé
gbogbo ń ta lọ ṣe bẹ̀ yẹn a lọ campaign ìgbà tó ní kálukú máa kúrò báíbù tán kà fún wa ń ṣe báíbù tán kà ṣọ́ọ̀ṣì ohun tó kà fún wa ta gbọ́ lásán pé. ẹgbẹ́ bọ̀ wá ẹgbàdà wá ẹgbẹ́ sọ̀gbọ̀ wá ẹ máa búra o tó lè búra tó ní ìgbà kọ́bọ̀ kó ń bẹ̀. ẹ gba kọ́bọ̀ kó ní campaign tẹ́lẹ̀. nígbà tí a parí campaign yẹn òkè sọ pé mo gba kọ́bọ̀ kan gbowó mọ́tò káfíńrí kò sí mọ́tò. for 10 million ẹni kẹ sọ ẹ máa búra bí o. ṣe rí àwọn nǹkan kan wà. wọ́n ní wọ́n fi 10 million owó mọ́tò náà ní 10 million. ẹni tó bá gba 10 million kó jáde kó wá sọ tẹ bá wọ àwọn nǹkan tó ṣẹlẹ̀ níjọ́ mẹ́ta ìṣẹ́yìn pé àwọn ọ̀gá ọ̀gá wa gan ti ń complain wọ́n ti ń sọ̀rọ̀ jáde wọn ò sunkún. wọ́n ṣe rí wọ́n kìíní yẹn is a pain because ṣe rí lóòótọ́ àárín wọ gbogbo everywhere àárín wọ nú ọjà àní ìrìn wèrè wọnú ọjà o àárín wọnú ọjà a dẹ̀ ń gba a lot of èpè. nígbà tá à ń ṣe campaign ìdí ó gbé pé tá à ń gbà yà á fọwọ́ lọ sàn dáadáa. nígbà tó yẹ pé a wò pé àti iṣẹ́ tiwa là ń ṣe àyẹ̀wò òdìdí ìṣá tá a bá gba owó táwọn ọ̀dọ́ bá ṣe àwọn ìtọ́kọ̀ tó yẹ ká ṣe sáwọn ibì kan èpè tó bá ṣẹ́ bójú mo gba 10 million sí lóòótọ́ mo wá mú bí 1 million mo lọ sí motherless home mo lọ ṣàánú àwọn ọmọdé mo lọ ṣàánú àwọn ọmọ yèké èpè tẹ́lẹ̀ ṣẹ́ fún mi ọ̀run máa ṣe ọ̀run máa rí dànù. But at the end of the day lóòótọ́ mọ̀tá máa kó mbẹ́ yẹn àárín ọkọ̀ gbà wọ́n kọ́ sọ fún wa pé ọmọ ọ̀gá president wa wọ́n ti dá wọn lóhùn tó wọ́n ti dá wọn lóhùn. ok president ṣì jẹ́ iná lówó báyìí pé wọ́n ti dá yín lóhùn. so àárín kọ́bọ̀ gbà kó mbẹ́ bọ̀. ẹ gbowó kò ní bẹ̀. àdúpẹ́ mi. ẹ sì wà nù bẹ́ẹ̀ sì wà nù CGI nínú. CGI yẹn ṣe nígbà tọ́rọ̀ Ajagungbadé Mustapha Ọmọzégo tó ṣẹlẹ̀ ọ̀gá mi máa pín sí ọ̀gá mi nígbà tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ tọ́ rí pé ọ̀dọ̀ Ségun lèmi wà kó tó gbogbo táìmù tí kò yẹn ṣẹlẹ̀ ẹni tèmi bá jẹ́ tí ń bá mu ní ilé dálẹ̀ mo láti máa post ẹ̀ gbogbo bí ṣe ń post ẹ̀ mo wá dàbí ọ̀dàlẹ̀ láàárín àwọn nínú àwọn tájọ wá sí tẹjọ wà ní kìíní CGI àwa tí sàwà ń bẹ̀ tẹ wà ń bẹ̀. ẹ pé nígbà mi ti máa jí láàárọ̀ báyìí tí máa tán fóònù báyìí pé ní ràìràì gbogbo ẹni tó wà ń bí tó ń dalẹ̀ MC Olúọmọ tó ṣe gbá kan kíní kan ò ní ṣe má ṣe gbá kan ni má ṣàwọkọ̀ but níwájú Ọlọ́run àtẹnìyàn mi ò fi ọjọ́ kan pé Ajagungbadé rí síbò pé aláyé wọ́n sọ nǹkan mi ì ṣe rí láyé mi. In fact ìgbà tó ń yọ mí kò ń CGI gan mi ì sọ fún síbò pé wọ́n yọ mí kò ń CGI. ọyọ kò ní gúùpù yẹn. ọ ti gbà tó tó táìmù kan yọ igbe yọ wá kó ń bẹ̀ ni. igbe ọláyà àwọn ọ̀gá wa ọyọ yìí kò ní. ọjọ́ wa kó ń bẹ̀ pé àwa kan wà tá a close mọ́ Zaria àti Ségun pé ó dà pà wà là ń sọ ọkọ tó ń ṣe é bẹ̀ yẹn là lọ sọ ọ̀tà ìdè pé èmi ò ń báyàn sọ̀rọ̀ èmi ò ń ṣe. ẹdun ṣé ìnìkan náà yọ àbí ẹpọ tí wọn yọ. àwa kan tán ni pé a close mọ́ Ajagungbadé àtàwọn tó close mọ́ Zaria so wọ́n yọ wọn kó ń bẹ̀. so òun lè lọ pé ṣe é kéde yẹn ó jẹ́ nǹkan tó lọ fà ìfà tó di àwọn nǹkan mi ìbẹ̀wọ̀ tí èmi jẹ́ ìdá kan tí nǹkan bá ti ṣẹlẹ̀ máa ń bí lèpọ̀ lọ́wọ́ fẹ́ mi bẹ́ẹ̀. a ti ẹ̀gbọ́n pọ̀ sọ pé ẹ̀yin tí wọ́n yọ yẹn tó máa pèèyàn ṣiṣẹ́ kó máa pèèyàn ṣiṣẹ́ mọ́. ó jọ gàté kò jọ gàté ó fẹsẹ̀ méjèèjì jọra wọn because most àtàjọ wà ń bẹ̀ ẹ́ tẹ́lẹ̀ àjọ máa ń ṣe papọ̀ ni. ògbà tọ́rọ̀ yẹn ti wá ṣẹlẹ̀ tó rí pé mo dẹ̀ dúró mo tún máa lọ sọ́dọ̀ ibi tí mi dẹ̀ ń lọ yìí ẹni tó mọ̀ mi tó ń pe orúkọ mi tó mọ̀ mi wọ́n náà wọ́n ni tí máa délé Ajagungbadé ilé nísìn mò ń wọnú ilé mò ń jẹun mò ń sùn mò ń ṣe tó wù mí gbogbo àwọn àdúgbò everybody ló mọ̀ mi. so èmi ò wáyé wá torí pé torí nǹkan kan kí n wá ní mo fẹ́ sá fún mi ò lè sá mo dẹ̀ dúró tì yẹn àwọn òpó bí èmi mọ̀ọ́mọ̀ gbé Ségun sórí ẹ bá gbé bẹ́ẹ̀ ṣe rò nìyẹn Ọlọ́run nínú everybody mo kọ̀ ní gbogbo àwọn ọjọ́ ìṣe yẹn ọkọ̀ di pé wọ́n yọ mí setting get straight ni. àwọn àpè ìṣiṣẹ́ mọ́ àwọn àpè mi ṣiṣẹ́ mọ́. ó jọra wọn náà ni. so mo sọ pé ó jọ gàté kò jọ gàté so wọ́n wá mọ̀ èrè gan tó jẹ́ tó close mọ́ mi gan ẹ̀rọ ìṣe gan tẹ́lẹ̀ òun náà mọ̀ ṣú ẹ̀ pé àwọn làwọn níbí ìwọ lọ́dọ̀ tó Ségun ẹ̀ mú. ṣé lè dárúkọ ènìyàn fún abẹ́ẹ̀fẹ́ dárúkọ. ẹ má jẹ́ ń dárúkọ ẹ má jẹ́ fi wọ́n lẹ̀ ṣé ẹ mọ̀ pé ọni tọ́lọ́run bá ti gbèjà ẹ̀dá ilé olúwa ẹ̀ tún gbé. kò tiẹ̀ sí ìrẹ̀jà ló ti fún wa ní park ó ti fún wa park ọ̀gá mi fún wọn kọ́sọ́ mo sọ fún mi pé ẹgbẹ́ náà ti gbé ọ̀nà ti gbé park aṣáàgbọ̀ sọ pé àwọn ti fún dàkàtà náà bus stop kan bí méjì ẹ̀ pé méjì náà fún yín àbí mẹ́ta ni ọ̀gá mi fún mi náà lè ọkàn bẹ̀. ẹ̀ṣẹ̀ rí ayé Ségun ò rí bẹ́ẹ̀ yẹn
kò ń ṣe pé bóyá torí pé o ṣe nǹkan kan ṣáà náà ó jọ̀wọ́ la ṣe wà tá à ń sọ̀rọ̀ náà ó wá ní tí union bá máa ṣe union ó máa kọ́ ni you will learn. ó tún kọ ìṣúná àwọn ọ̀tá ni tó bá ti lè fọ́gbọ̀ tó lè èmi náà ti lẹ́nu ẹ̀ nísìn àlàyé fún láàrin lọ́wọ́ ìlú yẹn. kò ń ṣiṣẹ́ ọmọ ọ̀tá mọ́ ìwọ ọmọ ọ̀tá tó bá ní làákàyè ò lè ṣe national tí ò bá ní brain tí ò smart ò lè ṣe national kò ń ṣiṣẹ́ ìgbà pé ó kì í ṣe ẹwù ìgbà kan wọn láti para wọn ẹnjọ́ mẹ́ta ẹ̀ sí ẹni pé wọ́n fàdá pààyàn kan wọn para wọn jà lórí ilé tó rọra lọ yìí wọ́n settle ẹ̀ láàrin ara wọn ni so kò ń ṣe iṣẹ́ ọmọ ọ̀tá pé mo lè pààyàn mo lè gúngò kọ́ ni national ti kọjá nǹkan bẹ́ẹ̀ yẹn ń sìn tó bá máa ṣe ó láwọn ibì kan tó máa kọ́kọ́ fi ẹ́ sí tó máa lọ kọ́ bí iṣẹ́ tíátà ni wàá lọ kọ́ wàá learn wàá train tó bá ti wá mọ̀ bàtà tó bá ti wá mọ̀ tán yẹn tó máa ṣe wàá fi ẹ́ síbì kan òun ló máa mọṣẹ́ tó ń ṣe kò bí wá pé o lè gàdá o lè jà bí pé o mọ ṣégo no o máa kọ́kọ́ lọ fà ìdí àwọn o máa fẹ́ síbì kan wà ń bẹ̀ èyí tó wà yẹn ọ̀gá ẹ̀ nìyẹn wàá máa kọ́. wọ́n ti ń kọ́ṣẹ́ àgbèrè ní ṣiṣẹ́ àgbèrè ṣe bá yàn ni. ok kò ń ṣiṣẹ́ àgbèrè ok ṣe ẹ wo sídẹ̀ kọ́ṣẹ́ rẹ̀ ní àjà tí bọ́ọ̀ kan na lady kan conductor ni lady yẹn. mo rí kìíní yẹn. ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ immediately tí wọ́n gẹ̀ẹ́tì bọ́ọ̀ yẹn wọ́n ní wọ́n kọ́ lọ gẹrun orí ẹ̀ nà wọ́n lọ gẹ dírẹ́ẹ̀dì orí ẹ̀ pé tó wáyé dírẹ́ẹ̀dì ló mú ẹṣọ ọmọ ta kọ́ ló ṣe rí níyàn. kò sọ ọmọ ta ní yúníọ̀mù nísìn kí n àìtè wọnú ilé nìyẹn mo gbé ọmọ ta ni o mo sọ ti gbẹ́rù mi síta pé kí n má gbẹ́ta fún gbé oṣù kan má ti ra ìwà tẹ́lẹ̀. ọmọ ta ní yúníọ̀mù ó máa lọ́pọlọ ó máa lè wọ́n náà máa smart ó máa mọ nǹkan tó ń ṣe kì í ṣe pé mo fẹ́ fi gògbà mẹ́fà dàgbà ìrọ́pọ̀ ń ṣe yẹn bọ́ọ̀ yẹn wọ́n gbé ẹlẹ́kẹsẹ̀ wọ́n dẹ̀ pé woman yẹn wọ́n parí ẹ̀ fún wọn woman yẹn ní àyà ń dùn ṣé a máa sọ pé okay wọ́n lọ yẹ x-ray fún wọn máa sọ gbowó hospital bill everything wọ́n máa take care of everything ẹsẹ̀kẹsẹ̀ wọ́n dẹ̀ fún bọ́ọ̀ yẹn ní suspension wọ́n lọ jókòó lé wọn fúngbà díẹ̀. nígbà kan a rí pé kò sáǹfààní fún yàn tí wọ́n bá yàn láti déwájú ẹni ọ̀gá kankan tó bá tiẹ̀ máa yanjú ẹ̀ gan ní kò sílẹ̀ ẹ̀rẹ̀ tó báyìí ẹ̀yin agbèrò ẹsẹ̀ wọ́n fi ṣàgbèrò mọ́ ayé ìgbà yẹn agbèrò ní ẹ̀yin agbèrò yẹn máa wà. bọ̀ láyé sìn kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ àfi tó bá yẹ pé ọmọ yíyàn nìyẹn ó wà lórí ààrẹ lọ máa dúró tì tó bá ti jẹ̀bi immediately ayé sí kan mú ẹ lọ ni. tẹ bá wo àwọn ọjà kan máa ń ṣẹlẹ̀ ń sílẹ̀ pé bóyá láàárín àwọn ráìdà wa ni o pẹ̀lú àwọn customer àwọn tó wá gbé tíjà bá ṣẹlẹ̀ wọ́n máa pè wọ́n máa settle wọn tó bá yẹ pé àwa la jẹ̀bi wọ́n máa compensate ẹni tó fẹ́ wọ mọ́tò yẹn ẹnìkan jọ̀kan ó ní pọ́ọ̀sì òun gbé sí ẹ̀gbẹ́ ó wá bọ́lẹ̀ ó wá sọ pé ó wá lọ sí páàkì yẹn pàtó máa gẹ̀ẹ́tù ní mọ́tò tó wọ̀ yẹn lóhun ò rí ó fi wọlé ayé ìbúra pé òun ò rí wọ́n ní kó ẹ̀pẹ́ tó wọlé next lórí kí ló wà nú ẹ̀ olówó àti fóònù ni immediately láìpẹ́ èló ní fóònù ní bẹ́ẹ̀ to avoid any kind of pé àwọn jíf kìíní ẹ̀ nínú mọ́tò wọ́n dẹ̀ sáré pé àwọn bẹ́ẹ̀ èló ní ẹgbà owó fóònù yìí ilẹ̀ tó lọ́wọ́ bẹ̀ ẹgbà ó máa ẹ̀dẹ̀ kúnlẹ̀ ó ní àwọn olóhùn ṣe mọ̀ pé lóòótọ́ ayé ségò yìí yàtọ̀. ọyìn ṣe ń sọmọ káàkiri ayé ségò yàtọ̀ bọ́lá sọ pé mọ̀ta kọ́ ló ń ṣe national union ní kò ń ṣe ìlú àwọn agbèrò mọ́ ẹ̀dẹ̀ sọ pé páàkì méjì kan náà fún ọyọ kan ní ti. mi ò tí mo ní sọ̀rọ̀ mo ní sọ́mọ́rọ̀ fún yín mo ní ọ̀gá ò kì í ṣe pé sáré wà lọ́dún. ẹ̀wọ́n náà gbọ́ ẹ̀yẹ sọ́ọ̀nì sí pé mò ń bọ̀. no wọ́n náà wò ọ̀gá mi ò ṣìyàn tó yẹ. ẹni kí n máa kẹrùn mọ́ pé kí n kó ta ìta mi jókòó sí ní ìsinmi èmi náà bẹ́ẹ̀ wà pé má jẹ́ sọ́mọ́ ta fóṣù kan lẹ́yìn oṣù kan yẹn máa sọ pé aláyé mo ti wà lọ́mọ ọ̀tá o. wà lọ gbé máàkì wà láyé máa lé ẹ̀dá nù ní ọ bó ṣe wà láwá báyìí pé ọláyé mo fẹ́ àwọn tó fi lè mú ìwà fẹsẹ̀ kó fẹ́ kọ́ṣẹ́ national union. mo fẹ́ kọ́ national union sí. o ti ń dùn lóòótọ́ ni. mo fẹ́ mú a bí a. ọkọ̀ wà ọkọ̀ lè wà ṣe interview fọ́gà mi mo lè bẹ bọ́gà sọ̀rọ̀ pé. ẹ bá ń bá wọn sọ má ti wá ṣe interview tán máa ṣe kí ni. wàá lè understand mo ti national union ẹ̀sìn tó jẹ́ nìsín. ẹ ká dúpẹ́ lọ́wọ́ ní pé national union wípé ẹ ṣe o tẹ́ bá wa tún gbogbo ẹ ṣe o ọlọ́run ọba náà àbàbá ẹ tún ilé àtọ̀nùkẹ́ náà ṣe gẹ́gẹ́ bí òṣèré tíátà
tẹ̀lẹ̀ tún ṣe inú omi sí báwo lẹ ṣe ń gbé méjì síra wọn tó dẹ̀ ń bá a mú. ṣe mọ̀ wọ́n máa sọ pé ọ̀nà kan wọjà so kò sí bíyàn ṣe lè wù nǹkan tó bá ti rí pé tó bá rí tó bá dẹ̀ wù ẹ́ ṣe mọ̀ wọ́dà gbìyànjú láti tiraka kò sí ohun tó easy so nígbà míì tí mo bá rí pé mo free fún location ẹ wo kò kì í sọ pé nígbà tí wọ́n gbógun àmàbàjà tán gbédé ọlọ́run jẹ́ kí n ráyè busy ní union level mo dẹ̀ ra tẹ̀lé ọ̀gá dẹ̀ ń ṣe àwọn kọ̀ọ̀kan dẹ̀ ń lọ pàtó dẹ̀ wà bóyá wá ti pàtó wá gbà kí ni yóò máa wọ́ọ̀kì ẹni tá a rò pé kó máa dọ̀bálẹ̀ tí yóò dọ̀bálẹ̀ tó ń lọ tó ṣe wà ní kó ṣe wà ń padà bóyá wọ́n máa pè fún iṣẹ́ so ó jọ wọnú ara wọn tí bá free lẹ́nu acting mi màá wà ní ibẹ̀ yẹn so mo lọ meeting lọ́hùn so mo dẹ̀ ní attend the location. gẹ́gẹ́ bíi pé ẹ̀yin àti Igwe Ọláìyá Olóyèdè Ọláìyá ọ̀gá wa ẹjọ́ ìṣòkò bí ọ̀tà lè jẹ́ fúnra yín tẹ̀tẹ̀lẹ̀ ìgbà tó ń yẹ yín kò nu CGI yẹn ṣé ẹ padà bá wọn sọ̀rọ̀ pípé kí ló tẹ yọ mí kúrò ń bẹ àbí nǹkan. nígbà tí wọ́n yọ mí lóòótọ́ náà èmi ò kọ́sìmọ́ tí mo mọ̀ nǹkan bẹ́ẹ̀ yẹn máa ṣẹlẹ̀ but ìjọ́ tí mo wà lọ́dọ̀ ọ̀gá Ajagungbadé Mustapha Ọmọsígò tí wọ́n wá ní gbé ń bọ̀ ń bẹ̀ mo ló ti ẹ̀ dá pé àyànjú ọ̀rọ̀ wa ní èèní pé n tó fi yọ mí kúrò ní CGI kò yé mi ọlọ́run kò ṣe ọ̀dọ̀ gan ló ń bọ̀ ẹ̀ wá rojọ́ bóyá mo wá rojọ́ fọ́ gàrí ọ̀gá sọ ó dà pé bóyá èèyàn kan lọ tẹ́ ni o bóyá ọ̀dẹ̀ tẹ́ ni o létà ṣàmúrí ọ̀rẹ́ mi yẹn wá ní pé kóhun tiẹ̀ kú pè wọ́n yẹn wá pè wọ́n lórí fóònù bó ṣe wá pè wọ́n lórí fóònù tó wá sọ wọ́n wá ní irọ́ o àwọn kan láwọn yọ mí o irọ́ pé MC Olúọmọ fún ara rẹ̀ ló ní kàn yọ wá kó ń bẹ̀ mo ní bọ̀ Igwe ẹ̀yin lẹ sọ̀rọ̀ láàárọ̀ ọjọ́ yẹn tẹ̀lé sọ pé máa yọ wá kó ń bẹ̀ tẹ̀lé fi yọ mí. wọ́n dárúkọ yín nínú voice note tó sọ nínú group yẹn jọ́nà. wọ́n kàn sọ ni pé ẹ̀yin táwọn kan tó wà ń bí àwọn ọ̀dàlẹ̀ tó wà ń bí a máa yọ yín kò lé ní ibi báyìí. mo ní sọ mo lè sọ wọ́n ní rọ pé táwọn bá fáwọn láṣẹ látòkè ṣáwọn làwọn ní CGI náà kọ́ làwọn ní nà ìbẹ̀ tó ní nìyẹn tó báyìí pé òun ò fẹ́ yàn òun ò fẹ́ náà ní ọkọ̀ bẹ́ẹ̀ wọ́n ṣe wá sọ̀rọ̀ yẹn pé it's true ẹni tó ní tó bá dé òun ò fẹ́ wá ń bẹ̀ àmà fún bẹ́ẹ̀ náà nìyẹn so ṣé padà fojú rí júrí wọn. láti gbà yẹn àti ìrà. gbogbo wọn padà wá. àwọn wájọ yẹn so àti gbà yẹn àti ìrà wọn náà wọn nígbà yìí àti wọn. gẹ́gẹ́ bí ọ̀gá wa ni yín ẹ̀wọ́n gàbí ni ẹjẹ́ mi nílò nísìn eré ogo ìfọ́ tí ó yẹ kó máa yẹ yín pé kò ní fọ́ọ̀mù tó fẹ́ mú wá gẹ́gẹ́ bí ọ̀gá mi níṣẹ́ tíátà àti ọ̀gá mi lọ. ṣé tí wọ́n tún pè níjọ́ mi ṣe máa wá mo ti ń pè yìí ṣé mo ti ń pè yìí. ọlọ́run ṣàánú ayé yìí náà ni ayé náà ni. last time tẹ wá kámẹ́rà àwọn oníṣẹ́ mọ̀nàmọ́ná wọ́n dáwọ́ ọrú jẹnẹrétọ̀ náà ó tún dáwọ́ ọrú ní ìsinyìí táwa wá ní ìsinyìí má tó pè yín jọ mi ṣé ẹ máa wá. lágbọ̀rọ̀ lọ́wọ́ wọn náà ń ṣèyàn bẹ́ẹ̀. ẹ̀dá bá a sọ fọ́gà yìí pé ó gbẹnu tán ó fi lóun fi wá mọ ohun àrà tuntun tó ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ union. láti lè ṣe Olúwa Ṣeun Apps náà láti ní ká gbé àwọn ẹ̀bùn rẹpẹtẹ ìfún yín kíní fún Superman wà ń bẹ́ẹ̀ athletics wà ń bẹ oríṣiríṣi ló wà ń bẹ wọn ní ká gbé fún yín láti lè ṣe Olúwa Ṣeun Apps lẹ́nu bá a sọ fún un. iléeṣẹ́ Olúwa Ṣeun Apps Limited ẹ ṣé mo dúpẹ́ o iléeṣẹ́ yóò ní jóná o iléeṣẹ́ yà máa gbèrú sí o ọ̀pọ̀ ló máa wá o ọ̀pọ̀ tó lówó lọ́wọ́ náà máa bá yín máa dùn pọ̀ o àgbọ̀rọ̀ lọ́hùn gbogbo tó dẹ̀ wà ń bẹ náà tẹ̀lé fún wa náà èmi tẹ̀ ti gbọ́rò yẹn náà torí mo ti ń bá wá bí tí ń bá gbọ́ máa dògùn torí mo ti gbọ́rò yẹn àwọn eléyìí kíní kan wà tó yẹ bí Superman yẹn bẹ́ẹ̀ nìkan dà pé ló máa ń fọ̀dọ̀tí ọ̀pọ̀ níjọ́ tó ń lò pé àti fúnyàn ó ní ìmúlára ni pé kò sọ ó ṣiṣẹ́ gidi gan ẹ ṣé mo dúpẹ́ God bless you. ẹ ṣé gan sa.